1991 ní Sheikh Adam ti kọ déètì tó kù kalẹ̀ bàbá mọjọ́ tí ó kù wọ́n dẹ̀ kọ déètì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àmì méjì wà láyé nísìnyí tábà ti wà off camera àmọ́ sọ fún yín àmì méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. mo dẹ̀ lọ bí ìyá dọ́sí Abdullahi dáhùn pé mi fẹ́ràn fìtínà ṣẹ́díbò. dókítà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. يا ربنا يا إلهي اغفر للشيخ العلوري الحكه بالصالحين في زمرة المرسلين. adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọ́rọ̀ kí ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá fáwọn àgbà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ìkó wọn lórí anábì wa nìkan àwọn sàhábà tí wọ́n jọ fojú winá ẹ̀sìn àwọn àfáà wa nìyẹn àwọn ọ̀gá ti wa nìyẹn ọlọ́run kó jọ kó jàre kó bá wa kẹ́ gbogbo wọn látòkè dókè kó sẹ́ni lẹ́nu wọn wala hawla wala quwwata illa billah. bákan náà àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn òbí wa àwọn tí wọ́n bẹ láyé ọlọ́run máṣe àjẹ́ kí wọ́n gbá ìgbádùn dáadáa àwọn tó ti bọ́ sọ́dọ̀ Allah àbẹ̀ kó jọ kó jàre kó bá wa kẹ́ gbogbo wọn. Naam, nínú ètí ó yani lẹ́nu òun náà ni àwọn ọmọ ìyá wa ní Markaz tẹ́bí gbogbo ìgbà tí ẹnìkan bá ti sọ òdodo ọlọ́run wí ànábì wí àdánwò tó wà lára tí wọ́n ní pé ká máa ṣépè kiri àbí ká máa sọ àwọn nǹkan tí ò make sense. tọ́pìkì náà ni pé iṣẹ́ nìkan lè mọjọ́ kú ẹ̀ a ní sọ fún yín gbogbo ọmọ tó o bá ti ní gbogbo àgbọ́yé tó o bá ti jogún níbi tó o bá ti jogún ẹ̀ tó bá ti tako ọlọ́run wí ànábì wí wallahi ìwà máa ṣẹ̀ sí ni àtàkù ní PhD lọ́wọ́ àwọn afáwọn máa ń dá wákà pé ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn irọ́ ó ṣe jẹ́ pé ọlọ́run ṣẹ̀yìn láládánwò tó yẹ pé táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ Quran ẹ̀sìn ó kọjú síbí ẹ̀yin ó kọjú sẹ́gbẹ́ kejì tá bá ti wá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ò bá làákà yìí lọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ò bá ìmọ̀ lọ sọ́jọ́ tó bá ti ń sọ yẹn fẹ́yìn ẹ̀yin wàá di ọmọ gànfẹ́ ẹ wàá di àdánwò sáwọn èèyàn lọ́rùn ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ ayé di aṣèmọ́lù kẹ́ ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ dọ̀tí òdo kẹ́ ẹ máa fi bíráàgì lórí ẹ̀sìn káwọn èèyàn máa wá ṣàlàyé pé kíní yóò rí bẹ́ẹ̀ ẹ wàá sọ̀rọ̀ ayé di àdánwò sílùú. kí n tó àdírẹ́sì ọ̀rọ̀ dókítà yìí mo ti àdírẹ́sì náà tẹ́lẹ̀ àmọ́ dókítà yìí kọ́ gangan lákọ́ra náà bá ní iṣu ẹ̀yin aládánwò tẹ́yìn máa fẹ́ sọ̀pọ̀tì ìbàjẹ́ yẹn ẹ gbádùn rárá ni ẹ rojọ́ tẹ́ lọ bá ọlọ́run pàdé rárá ni ṣé ìfẹ́ àfáà yín náà ló fẹ́ mú yín kọlọba dẹ́dà tẹ̀lé fẹ́ rí ìbínú ọlọ́run bá àlekí ọlábọ̀ lẹ́yìn because èmi ò ríru àdánwò tó bá yín rí kẹfẹ́ sọ ẹ̀sán náà níbi ẹgbẹ́ awo tẹ́ẹ̀mọ̀ wá ṣe pé tẹ́gùn bá gbọ́n máa wo lẹ́sẹ̀ yọ lẹ́sẹ̀ ọmọ ọgbẹ̀rì hátà àkójá àfáà yín náà ló sọ̀sọ̀kúsọ kó wíwí kú as usual àkófòdó hàn wallahi ìrọ́nà lẹ́mọ̀ bá káàkiri kí ló ṣe yín tẹ̀kàn ya aládánwò náà ẹ wo ìtò wà lókè ẹ wo eléyìí gangan yìí ó ní anything from Markaz these stupid people will against it now stop there sọ nǹkan rí ẹyọ kan nǹkan rí kíní yìí o nǹkan oríire ni ó sì bá ọlọ́run àtànábì lọ ó sì bá ìsìn wa lọ tẹ́nìkan takò rí ẹ sọ jáde fún mi good thing ló wá láti Markaz tí olóríire mùsùlùmí kan takò rí ẹ kàn déédéé yẹ àdánwò ni ẹ mọ̀ wá gaslight àwọn èèyàn ẹ mọ̀ wá proof ẹbí ẹ mọ̀ play man game fáwọn èèyàn ẹ mọ̀ fìlà ká àwọn dìdìrín ẹgbẹ́ tí wọ́n jẹ́ dẹ́dẹ̀ rẹ̀ ẹ mọ̀ fìlà ká àwọn ṣeré náà mo challenge wọ Salahuddin Jamiu yẹn anything from Markaz these stupid people will against it tí stupidity tí ignorance tí rubbish tó bá jáde láti bẹ̀yẹn sínú ẹ̀sìn wa so you want us to keep quiet like seriously so kò fẹ́ ká dákẹ́ àbí tí any bad thing tó ní ṣe pẹ̀lẹ́sìn wa tó bá jáde láti bẹ̀yẹn ká dákẹ́ síbẹ̀ either is good or not can you imagine wá sọ gúdù ẹyọ kan rí tó jáde ń bẹ̀yẹn táwọn èèyàn takò Sheikh Adam rahimahullah afọ àwọn dáadáa ni wọn kọ tíra kalẹ̀ gbogbo everybody ló ń lò kì í ṣe pé wọn lè ní wọn ní tíra mi tán lè ka ìfẹ́ nìyẹn kì í ṣe yẹn nìkan Sheikh Adam fi ohun gidi kalẹ̀ ṣe bó wọn la fi wọlé yìí nínú tó dáa nìyẹn à ń lo tíra àwọn afi ń kọ́ ọmọ àwọn àfáwà náà fi kọ́ wa kí tẹ̀ yáládàáwò sí gbòòrò náà whether good or bad so which means pé o fẹ́ káwọn èèyàn gba tó bá bad yẹn káwọn dákẹ́ lórí ẹ̀ bẹ́yìn ṣe máa ń ṣe lọ́dọ̀ tí so a sọ good thing tẹ́ni tó lórí ilé kan takò ẹ sọ good thing tó jáde bẹ̀rẹ̀ tí wọ́n takò lẹ́yìn aládàáwò jàtìjàtì ìyẹn lòun tú kùránì ó wá ń sọ tó against him tó tú sínú kùránì yẹn ẹ̀dẹ̀ fi káwọn èèyàn dákẹ́ how does that make sense ṣé àdámọ̀ ọmọjọ́ ọkùnrin wọn kọ́ kalẹ̀ ká ló kọ́ ṣe bẹ́ẹ̀ rí
wọ́n tó ànábì ṣe bẹ́ẹ̀ ànábì kọjọ́ okú ẹ̀ lẹ̀ ẹ̀ka dédé ẹ̀ in fact I don't just know kì í ṣe yẹn nìkan ó ní and you think you are practicing Islam with the hatred in your mind hatred wo ló wà lọ́kàn yẹn Mr. Tinumoran hatred pé kí ni ó mọ tẹ́sìn wá sọ ni al-bughdu lillah tá a bá fẹ́ kórìíra ìwà kórìíra nítorí pé ń bẹ̀sìn Ọlọ́run jẹ́ ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń fa àwọn sàbí ta yín káfa yín tó gbégbé ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń tú kọ́tàlà sí kọ́tàlà nínú hadith yẹn ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tó tú àṣùbà arba'an ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tó tú pàbùbá kì kọ́ ló wà ní kòtò pẹ̀lú ànábì ẹ sọ àfọ olóríire yẹn lẹ̀ Yorùbá tó sọ pé tó bá bá ìmáàmù lórí sùjúdù ó bá rákà yẹn ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń takò an-nasikh wal-mansukh ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń sọ fún wa pé 950 years tá ànábì Nuhu lò tí Kùránì gbé wá 95 years ni ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń sọ fún wa tí ń pariwo kí pé ànábì Ìsá wà mọ́ ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń takò hijab ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń takò sharia ẹ sọ àfọ olóríire kan lẹ̀ Yorùbá tí ń takò sunna ànábì ẹ kàn nílà káyẹ nítumọ̀ rárá ni sórí ẹ̀sìn tọ́lọ́run ti lẹ̀ mọ́ yín lára yẹn mọ́tí ni látòkè sánmọ̀lẹ̀ ni kí lè fẹ́ sọ̀rọ̀ ayé dà gbogbo àwọn ilé ìkéwò fún wa wà lá anything tó bá ti ṣẹlẹ̀ wọ́n lè wá ti àǹfààní yẹn náà ìkànnì tún fà lọ́wọ́ ẹ̀ nísìn kí ní kan jọmọ kéwò ẹnìkan tí ẹnìkan bí ayé yín wá ta dànù ẹ wá ronú wọ́n pè yín lábì fúnra ẹ̀ráì àfi ká ẹ mọ celebrate ignorance rubbish kí ló ṣe yín náà hatred wo ló wà lọ́kàn yẹn akórira ẹni tẹ́sìn bá kórira akórira ẹni tí bá ń bẹ̀sìn jẹ́ àmọ́ nífẹ̀ẹ́ tí bá ń tẹ́sìn ṣe ẹ̀sìn wa nìyẹn al-walahu wal-bara ó dẹ̀ lè fọ́ọ̀sì wa ká nífẹ̀ẹ́ dẹ̀dẹ̀ wẹ̀ tí ń ba ìsìn wa jẹ́ tí ń fi òdo òfò hàn káàkiri whether you like it or not kì í dẹ̀ ṣe dandan fún wa ká nífẹ̀ẹ́ Sheikh Adamu àmọ́ ọmọ tí bá ń ba Sheikh Adamu jẹ́ ká kórira ẹ̀ ọmọ tí bá ń ba ìsìn jẹ́ tí Sheikh Adamu náà dẹ̀ tútukútu bẹ́ẹ̀ ká kórira ẹ̀ it is normal kò sí al-bughdu lillah kò sínú ẹ̀sìn tí yín ni ká nífẹ̀ẹ́ èèyàn torí tọ́lọ́ kò sínú ẹ̀sìn tí yín ẹ jẹ́ lọ kú mbẹ́ ẹ máa gbọ́ o ó ní you think you are practicing Islam ó dẹ̀ kí ni dẹ̀dẹ̀ wòlẹ̀ ọ̀gá yín practice ti fi fáwọn sàbí ta yín with the hatred in your mind plenty of your Saudi scholars that didn't study Sharia but translated copy and paste Quran no one against them because tí wọ́n tún síbẹ̀ dá ẹ wo làákà yín ṣe dípẹ̀ tàná àwọn àfáàyín Saudi wọ́n copy and paste ń bọ̀ àwọn ẹ̀kọ́ ọ̀bànújẹ́ tẹ̀ mọ́ kò fúnra yín nìyẹn copy and paste ta ni wọ́n copy kí ni wọ́n paste ok ẹ̀yin lè accuse àwọn èèyàn àwọn tí wọ́n bá ti accuse yín yẹn kẹ́ ẹ mọ́ fò jáde kẹ́ ẹ mọ́ fi ìjọmọ̀ ta tó wà lára yín àti aṣa burúkú pẹ̀lú gbòòfò yẹn kẹ́ ẹ mọ́ fi hàn kiri ẹ̀yin lè mọ́ bá àwọn èèyàn lórúkọ jẹ́ ẹ lè lẹ́nu sáwọn èèyàn àmọ́ ọ̀gbọ́dọ̀ bẹ́nu sọ̀rọ̀ tí torí kí ni ẹ̀yin láṣẹ mọ́lù àbí nobody against them torí pé wọ́n tún tó bá Ọlọ́run gbé ànábì wí mu àmọ́ kẹ́yìn ok nísìn nígbà tí èèyàn lóhun tún Kùránì fún wa tó wá gbàgbé àyà wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ò mọ tí ó ṣẹlẹ̀ sóhun lọ́la kò sì mọ̀ ìlú tí ó kú sí ewu ẹni wa ló ń gba PhD àwọn òyìnbó train òun ó dẹ̀ tún sọ kí níyẹn hátà wà lákó kó wà lákọọ́lẹ̀ lóòótọ́ ṣó gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ síta torí pé yóò já query academic achievement ẹ̀ gan pé ìwọ́dẹ̀ ló gba doctorate kó máa sọ pé ẹnìkan mọjọ́ tí ó kù níbo ló ti rí àbúyẹ ni ẹ̀yà fẹ́ poison ara ẹ̀ ló kú pé níjọba ìwò fẹ́ poison ara òun simple àṣìǹbọ̀ bẹ́yẹn ṣóye let this get work out and start stupid hatred to criticize lórí kí ẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ ẹ fẹ́ káwọn èèyàn dákẹ́ tẹ́yìn bá mọ̀ pé ẹ̀ ní tẹ́ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó ẹ̀ dámọ̀ kankan náà ayé ẹ̀yin mọ̀ sọ̀rọ̀ Islam wa mẹ́mọ̀ sọ̀rọ̀ ara yín táwọn yóò bá wò yín ẹ mọ̀ wá tó wá celebrate failure èèyàn 3,500 lówó bàbá yín èèyàn 5,000 lówó bàbá yín ẹ tí mo bọ̀ ń kíláàsì wo lẹ́ ń kọ́ ẹ sọ bẹ́ẹ̀ kọ́mẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́ẹ̀dì every Monday lọ kọ́mẹ́ẹ̀dì lẹ́ ń ṣe wallahi fún mọ̀bílẹ̀ rí ìmọ̀ kankan Ọlọ́run kan ó kàn yẹpẹrẹ yín débẹ̀ ni àmọ́ tó ti gbogbo yín bá ti fẹnu kò pé ìbàjẹ́ lẹ́mọ̀ support wallahi mo sì máa yẹpẹrẹ ó ṣe rí nìyẹn ẹ kú láwọn doctors ẹ láwọn professors tí wọ́n dẹ̀ mọ̀ pé tọkùnrin yẹn ń sọ wallahi òfu ọ̀rọ̀ àti òdo ni àmọ́ torí pé ọmọ àfa wa ni àwọn ti níyẹn tó bá takò kò ní lálùbáríkà ẹ wá dákẹ́ síbẹ̀ Ọlọ́run obìnrin lè rí tí ó di ẹmọ yẹpẹrẹ táyọ̀ fi parẹ́ nìyẹn nígbà tẹ́lẹ̀ náà ló gbé dọ́kítọ́rì dìde ẹ wallahi mùdírù mọ̀ kí ẹ sọ kí ó tí mùdírù yìí mọ̀ à ń bí náà láti jọ ẹ̀ tí ì rí sọ wallahi àfa ni mùdírù wallahi mùdírù mọ̀ kéwù ẹ sọ kéwù ẹyọ kan tá àfa yín mọ̀ káwájọ gbé sínú òṣùwọ̀n kéwù yẹn kọ́tàlá àti kọ́tàlá ní kéwù àbí rọ̀wáwù ṣe ìkáàní tá àfa yín tútùkùtù ó ní kéwù ana muzirin dun dídàn ó ní kéwù lọ́dọ̀ tí àbáṣà òṣì tí ń ṣe káàkiri tí ń gbẹnu sáwọn sàdé kiri àti tán òṣì ẹgbẹ́ àwọn mùsùlùmí ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ṣé súnà ní kẹrin tàn káàkiri ìmọ̀dà ń bẹ̀yìn àfagídí òṣì lásán ó tako súnà yín ṣẹ̀sìn bí ó dẹ̀ ṣe mọ̀ ṣe lọ nìyẹn ilà ayẹ̀tùbà ìwà ló pèrè ń dọ́kítọ̀ a gbọ́dọ̀ bí ẹgan kó ní tó sọ yẹn proof wallahi mùdírù mọ́ kéwò nígbà táwọn wá ń tó náà fàyà àwọn ṣe interview láti British story lásán nìyẹn kò kàn wá ẹgbẹ́ tó fi dá àfà jáde kéwò ẹyọ kan tó mọ ẹgbẹ́ síta kárí so èyí tó bá jẹ́ kéwò gan tó mọ̀ náà tó dédé mọ̀ fúnra ẹni ṣèbó náà kàtí àwọn kan ní kí ni wọ́n hype tẹ́mọ̀ bá káàkiri ṣèbẹ́ sí ẹ náà láàrin àti òṣìṣẹ́ ìjọ tí gbogbo ìjọ kọlí síbi kan náà ẹ kí wọ́n ló gba doctorate ó máa mọ̀ yìí pé ẹnìkan ò lè mọjọ́ ọkù rẹ̀ kò sẹ́ni náà àwọn sàhábà tí wọ́n ìtọ́pa lórí irun ìtọ́pa lójú ogun Ànábì sallam láì àwọn ọjọ́ tà náà fi ṣàárẹ̀ yẹn kò ṣe mọ́ sọ pé aago báyìí ni òun kù so ó wá normal Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi pé èèyàn rò bóyá ẹlòmí ẹ̀yin dìdì náà mọ́ dẹ̀dẹ̀ wò rẹ̀ àwọn kọ́mẹ́ǹtì mo kàn display àwọn eléyìí ni o àwọn míì wà bẹ̀ tó worst ṣèwà Ànábì sọ pé ẹni tó bá dọdún tó ń bọ̀ wọn ní síbí ó mọ ọjọ́ òkú ẹ̀ ní níbo lànàbì ti declare rẹ̀ kalẹ̀
ànábì sọ̀rọ̀ bí ìsìn tọ́lọ̀ sọ fún ni idha jaa nasrullahi wal fath kí làwọn sàábì sọ lórí ẹ̀ wọ́n láyà yẹn ní sọ pé lílo ànábì ti ń súnmọ́ so ti parí iṣẹ́ ọlọ́run ti ní wá ṣe tó fẹ́ ṣe láyé nìyẹn so kò dẹ̀ dédé sọ tó sọ yẹn pé ó súnmọ́ o kì í ṣe pé ó sọ gan authoritatively pé ó lè súnmọ́ o kí n ká mọ́ pàdé ní ọdún tí ń bọ̀ o simple ẹ̀yin dẹ̀ capitalize lórí ẹ̀ ìkànnà ni ẹ̀yí òun kan ẹ̀gìnì kan tí wọ́n kàn ní ìtumọ̀ rárá ẹjẹ́ amú ti ìmáàmù àdánwò ní wallahi àní kò sí bẹ́yàn ní bẹ́ẹ̀ wà nù dẹ̀dẹ̀ wúrẹ́ inú àdánwò àti orí ibú tẹ̀yàn lè ṣe náà ni pé kó máa forí já ìbínú ọlọ́run bá dà eléyìí pé olóhùn ìmáàmù Ọládòkè Dáúdù olólórí burúkú lòun nǹkan kan ò yé òun nǹkan kan ò yé òun àdéntúwáyà Quran tó tako tí dókítà yín sọ nípa Sheikh Adamu yìí kàn déédéé gbádùn ni àní bàbá ńlá kú yẹn lè stop òdodo yẹn wallahi alazim bàbá ńlá kú yẹn tó bẹ́ẹ̀ lẹ́yìn dẹ̀dẹ̀ wúrẹ́ yẹn ọlọ́run ti kọ ẹ̀sìn mẹ́yìn gbogbo èèyàn ti mọ̀ yín aládàáwò ní ẹ̀sìn ọlọ́run kó ló jọ yín lógún àfa yín tẹ́ fẹ́ protect bàwọ́ mi sí yẹn ìyẹn ló dẹ̀ mọ́ fa ìyẹpẹrẹ fún yín yóò mọ̀ dẹ̀dẹ̀ mọ́ yín lára kódà kó má sì láyé mọ́ òṣìṣẹ́ ẹ̀ tí forí ara yín dá yóò mọ̀ bá yín lọ bẹ́ẹ̀ àtẹ̀sìn yẹn kí ló ṣe yín tẹ̀ kàn ya aládàáwò náà à ń sọ̀rọ̀ mímọ́ mo tún àyà Kùránì fún ẹ wo wàá nìkan kan dẹ̀ pé wọ ìní ìmọ̀ ọlọ́run mo bá wa da òdo àti àìmọ̀kan yìí mo bá wa dànù lẹ̀ Yorùbá náà who are these people kí lẹ́yìn jáìsì máa pèrè àyín náà àsìkò yé mi so káwọn yẹn kàn dákẹ́ kẹ́ máa ṣe orí burúkú ẹ máa fi òdo ṣayọ̀ àsìnẹ́fẹ́ káwọn yẹn fẹ́ dáwọn yẹn lákẹ́ pàìpẹ́ kẹ́ máa búlì wọn kẹ́ máa ṣe oríṣiríṣi káàkiri tẹ́ bá purọ́ tẹ́ bá ṣépè ẹ sọ nǹkan tẹ́ represent mọ́ láyé yín tọ́ba náà fẹ́ bá yín ṣe debate náà ẹ mẹ́rin wá àfa yín sọ pé ní àwọn yóò máa sọ̀rọ̀ mímọ̀ ẹ máa sọ̀rọ̀ akúrí kan tí ò dá nǹkan kan mọ̀ ọmọ secondary school tó dàrú mọ́ lọ́wọ́ gan ẹ kí wàá lè fẹ́ fàyè yín ṣe ẹ jẹ́ ká mọ̀ wà tẹ́lẹ̀ ìpìlẹ̀ ní ìmọ̀ àwọn sọ àtú àyà Quran ń bẹ àtú hadith ń bẹ pé ní ti Dr. Awalu sọ yìí ó tako làákàyè tí ń ṣiṣẹ́ ó tako àyà Quran ó sì tako hadith ìsọkúsọ ni gbogbo àwọn èèyàn 99.9% àwọn tó dẹ̀ ń kọ́mẹ́ntì ń bẹ̀ wọ́n sọ pé lámbà ìsọkúsọ náà ni àmẹ́yàn wọn káàsì tẹ bá ti wá fò jáde àwọn tó ní làákàyè tí wọ́n jó lórí ire tí wọ́n ní tìjú nìyí àwọn kì í support orí burúkú tẹ̀ support káàkiri náà can you imagine lórí kíni lórí pé àtú àyà Quran àwọn kan dẹ̀ ń tó lẹ́yìn ilé ìkírun ó lóun mọ́mù Dáúdù lórí burúkú nǹkan kan ò yí ẹ wọ́n máa bí wọ́n rí wọ́n jáde kó sọ tó yí ẹ pé èèyàn lè kọjọ́ ọkú ẹ lẹ̀ Sheikh Adamu kú 92 wọ́n ti wá kọjọ́ ọkú wọn lẹ̀ ní 91 déètì ìjọ tí wọ́n kú abẹ́ẹ̀ nílà àkàṣẹ́ báwọn dìde lẹ́ ń bá sọ̀rọ̀ ni ó ṣí àwọn kàlámọ̀ yẹn lọ gbé sínú yàrá yín ẹ̀yin bàbá kan yẹn pa àwọn pé mítìnì àwọn eku ẹ̀yin bàbá kan rọ́bìṣì yẹn ò sínú Islam ẹ̀yà àmọ́ ṣẹ̀sìn ni tó bá mọ̀ pé wọ́n bí eré ó jáṣà òṣì yẹn ń gbé ẹnu gidi ó fẹ́ bá àfa rẹ̀ dẹ̀dẹ̀ wọnú ìbínú Ọlọ́run wàá ta wá láyà fún mímọ̀ ní onímọ̀ jólóṣì tó wà kọ́ máa kọ́mẹ́ntì rọ́bìṣì káàkiri enough is enough àwọn pípù yìí owó líle ló ràn wọ́n nítumọ̀ kankan wọ́n fẹ́ mọ̀ bá ẹ̀sìn jẹ́ ni ẹ fẹ́ dáhùn yẹn lákẹ́ pẹ̀lú kẹ́ ẹ máa ṣépè kẹ́ ẹ máa ṣorí burúkú káàkiri yẹn ẹ fẹ́ dáhùn yẹn lákẹ́ pẹ̀lú kẹ́ ẹ máa pìtà kẹ́ ẹ máa bà wọn lórúkọ jẹ́ kiri how does that make sense tẹ́yìn bá tó ń tẹ́yìn pé láyìn ṣe fẹ́ máa ṣe fáàrí ni ẹ̀kíní kan láyé ní máa kan bìlà kíní kan láyé ní máa ẹ wá kó ìmọ̀ yẹn jáde ṣọ́gà yín tó ti ń ṣẹ̀sìn tó ti ń fòdò hàn kí ló kù tẹ́yìn fẹ́ sọmọ́ kí àfa wà lè jáde kó sọ tó tú fún wa ní fani àfínẹ́yìn àmọ́ tayín láyà wọn sì bí yín re kẹ jáde fún challenge yẹn àfa wà nínú tẹ́ ẹ ti tú Kùránì àbáyín dúpẹ́ fọlọ́run àmọ́ kí Kùránì tẹ́ tú yẹn kò takò ọ̀rọ̀ tẹ́yìn náà sọ ṣé kò takò ẹ já mọ́ Kùránì tẹ́ tú ń tẹ́ sọ yẹn ṣé kò kọ́kọ́ takò mọ̀ ń bọ̀ ẹ já gbọ́. Adam ti kọ̀dẹ́kì tó kù kalẹ̀ 1991 ni Sheikh Adam ti kọ̀dẹ́kì tó kù kalẹ̀ bàbá mọ̀ ìyá jápọ̀ nìkan wọ́n lẹ́nu dẹ̀ kọ̀dẹ́kì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àwọn méjì wà láyé nísì tábà ti wà off camera àmọ́ sọ fún yín. kí ló dé pé tẹ bá wà off camera ni kí ni ìdí sọ́ńtà kí ni ó dé pé tẹ bá ṣe wà off camera ẹni tó ní British train òun rèé o off camera lórí kí ni ajẹ́pọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ fẹ́ sọ ọ̀rọ̀ awo lẹ fẹ́ sọ èyí tí ó kàwá mùsùlùmí lẹ fẹ́ sọ kò kàn wá rárá kò kàn wá lẹ́sẹ̀ ẹgbẹ́ ṣì lọ bí tẹ́ ti ń gbé bọ̀ bismillah. ẹ bá ti wà off camera wà sorúkọ wọn sọ àwọn àfáà yẹn náà ẹni tí ó parọ́ ní òlẹ̀lẹ́rìí wà lọ́hùn ṣùgbọ́n àwọn àfáà yẹn wà láyé dáàkọ àwọn àfáà yẹn ṣé kàdámọ̀ sọjọ́ tí wọ́n kù fún pé on the 2 oṣù tó ń bọ̀ o láago mẹ́jọ àárọ̀ o kódà ẹ̀kọ́ ni màá mú láàárọ̀ ọjọ́ yẹn kìnìkan ẹ sọ àwọn àfáà yẹn kẹgbẹ́ síta àti ibi tán kọ sí ṣé ẹ̀kan rò bóyá ní 2026 ẹ̀rẹ̀ tó fẹ́ máa fi àwọn mùsùlùmí fẹ́ máa fọpọlọ wọn ṣeré tẹ́ bá ti wà off camera why must you off the camera why can't you discuss it publicly having said it publicly ṣe wọ́n tọwọ́ bọ̀ ẹlẹ́nu kó tó sọ pé ṣé àdáwọn ọjọ́ tó kù ò bá sọ ní tó wà ń bẹ̀ ǹjọ́ yẹn àti ibi tán kọ sí aṣáàríwá sí Sheikh Adamu alhamdulillah àròjọ kú wọn bẹ̀ àríwìlì tán kọ kalẹ̀ ó ṣe fẹ́ kí nǹkan rí lẹ́yìn tó bá lọ tán àti tó Markaz ẹ sọ bí tí wọ́n kọjọ kú wọn sí ń bẹ̀ ṣe ìdẹ́bá kan rò bóyá overhyping àwọn àfáàrin bẹ̀ fa'athibitan lil awliya al-karama wa man nafaha fabidha al-kalama ọlọ́run máa ṣe kàrámọ̀ fáwọn ẹni ire kì í sì ṣe náà kó jà fà wallahi alazim ẹni tí kì í ṣàfà tí ò lọ lè ké ìyá látàyé lépo ìyá onírú ó lè sọ kalẹ̀ pé bí ṣe ń ṣe òun yìí ṣe òun dalẹ̀ báyìí ó kàn sọ ni wàhálà ó sì lè má dalẹ̀ lóòótọ́ ìyá látàyé onírú pé bó ń ṣe ń fìlì ẹ̀yàn ọmọ òun ẹ bá ń pa àwọn ọmọ òun wá yóò sì pa àwọn ọmọ ẹ̀jọ́ yóò sì bá wọn sọ̀rọ̀ yóò sì ṣetán yóò sì kú àbí pé ìyá ti mọ̀ pé wọ́n kú ni
ṣé bá náà rí social media àwọn ọmọ eléré àwọn ọmọ ọlọ́tí gan gẹ́gẹ́ gini yóò dẹ̀ mọ́ sọ pé òun lè kú anytime o pé tóun if I at least degree àbí nǹkan gbà yẹn ó ní nǹkan ní if òun die make you no cry for him ó sọ bẹ́ẹ̀ pé tóun bá kú àbí bó ti mọ́jọ́ kú ẹ̀yìn àwọn náà ṣáà ní gbogbo post social media ó dẹ̀ post lánàá o post ẹ̀ tó post gbẹ̀yìn náà lélẹ́ o ó sọ̀rọ̀ ọkùn bẹ́ẹ̀ o simple ẹ̀ dẹ̀ wá sọ yẹn di bàbàrà ó kẹ́ ẹ́ ló sọ pé òun bó ṣe ń ṣe òun yìí òun rò bó òun dọ̀la òun ò ṣe sọ pé òun ò kú lọ́la kó dẹ̀ sọ báyìí tó kù nítorí òun fi ń jọ́ náà nìyẹn òun náà láyà tá a fi wọlé ìdàrọ̀ ilmu sáà ìmọ̀ gbé ọjọ́ ògbéǹga kìyàmọ́ ọlọ́run nìkan ló mọ̀ ó mọ ní tó wà nínú omi ó mọ tó wà nísàlẹ̀ omi ó mọ tó ń bẹ nínú oyún obìnrin inú obìnrin inú àpòlùkẹ́ ó mọ tí ń dún ó mọ ewé tó jábọ́ gbogbo nǹkan ló mọ̀ so ẹgbẹ́ kìíní lọ kò make sense kò bá ìmọ̀ lọ àmì ìyọ̀nà Americas inú àdánwò tẹ́yìn kan kì í ṣe gbogbo wọn o ẹ̀yin kan wá jogún àdánwò yẹn débi wípé tẹ́ bá rí òfò ńlẹ̀ báyìí tẹ́ rí ìbínú Ọlọ́run ńlẹ̀ báyìí tẹ́ rí òjò àti ìbá ìsìnkẹ́ ńlẹ̀ báyìí yàtọ̀ pàfà yín ti torí bọ yẹn ẹ̀yin náà bá torí bọ lọ yẹn ṣe make sense ìmọ̀ tẹ́ wá kàdà ìmọ̀ yẹn dà ìbẹ̀rù Ọlọ́run dà láyé yín gbogbo ayé wá rí yín ẹ wá di ẹni táwọn èèyàn rí tí wọ́n pò ṣe tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láyé Sheikh Adam bàbá fi ìmọ̀ àlùbáríkà lẹ̀ ni ẹ fẹ́ ọ̀fù kámẹ́rà wáyé tẹ́ ṣe fẹ́ ọ̀fù kámẹ́rà kẹ́ tó sọ fún wa wáyé tẹ́ ṣe ní láti ọ̀fù kámẹ́rà tẹ́ bá ti ọ̀fù kámẹ́rà wàá sọ àwọn àfáà àti Sheikh Adam sọjọ́ máa fẹ́ kú fún tí wọ́n mọjọ́ tó fẹ́ kú àbí wọn lè kú sínú Americas wọn kú sí Nàìjíríà wọn kú sí London àbí ìyẹn kì í dẹ̀ ṣe yẹpẹrẹ ṣóyé ṣùkọ́nà ọba kí àfáà ni wọ́n tí ó dàrú so wọ́n dẹ̀ normal so kẹyàn ọgbẹ́yàn èèyàn lè kú anywhere ìyẹn lọ́nà sọ pé kò sí bí ayé àdìgbò tẹ̀mú kò sẹ́ni kan tó mọ̀ ní tí ó kù sí ok inú tíṣẹ́ ìrádà wọn kọlẹ̀ yẹn wọ́n kọ pé London ní títọ́ dé sí àbí wọ́n kọ síbẹ̀ ẹ̀ẹ̀kan nílà ká ìrara kẹkùn bí òṣìṣẹ́ ń ṣe ìwọ mọ́mọ́ ọládòkè yẹn so tápá bá lẹ́tọ̀ọ́ sépè tó ṣẹ́ yìí onìkan ní ó jẹ́ tiwa sọ̀rọ̀ tí yẹn kò àmọ́ ni kò wá rẹran ẹ̀ nítumọ̀ kankan ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń sọ òdodo ẹ má dá wọn lóhùn ní tí wọ́n ní àwọn làwọn kó síta yẹn ìbanilórúkọ jẹ́ àtẹ̀pé àtàgídí àtòdó òfin yẹn so gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ òdodo tẹ̀ ń takò òdo àwọn ẹni yìí àti gbéraga ara wọn yìí ẹ má dákẹ́ o ìbanilórúkọ jẹ́ kẹ̀kẹ́ ò gbọ́dọ̀ la yakhafuna fillahi lawmata la'im ẹ má bẹ̀rù èlé ibú àwọn ilé ìbú àwọn aládàáwò yìí ní táwọn ní tọ́fẹ́ máa fàyè wọn ṣe nìyẹn kí yẹn pe rẹ̀ ní imam àwọn ń tọ́ àyà Quran à ń sọ nǹkan tí ò bẹ́ sí lọ ìwọ wàá kọ́mẹ́ǹtì kó fún wa lẹ́rìí tiẹ̀ o wàá ṣe fídíò kó táàgì wa síbẹ̀ ẹni tó gbẹ́ nìkan lè mọjọ́ kú ẹ̀ ìwọ wàá challenge wa fún debate kó sọ fún wa pé ọ̀rọ̀ tán ní Sheikh Adam sọ yẹn bóyá make sense sí wọn náà àbó bẹ́ sí yẹn lọ àdàmọ̀ pé wallahi Sheikh Adam ò lè sọ bẹ́ẹ̀ àmọ́ ẹ fẹ́ hype wọn nígbà tẹ́tí ti ìkan sọ pé iṣẹ́ tí Sheikh Adam ṣe àwọn ànábì Ọlọ́run mi ò ṣe màjàní ẹ̀sìn ẹ̀dẹ̀ ń ṣe yàbẹ̀ sìn Imam Ọládòkè kí la ṣe fún ẹ tó fi kí oríkì ààrẹ pé olórí burúkú ni ẹni sìn so bó ṣe jẹ́ nìyẹn ẹ já wo ẹlẹ́ẹ̀kẹta kí nìyẹn sọ tiẹ̀ ṣe kó o ní Ọ̀dẹ́wálé ó ní olórí burúkú ni òun ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wò rẹ̀ ibi tọ́lọ̀ ọlọ́run kan báyé tí ń jẹ́ mọ́ bẹ́yẹn wallahi àsìkò tá à ń lò lọ́yìí àsìkò tí wọ́n bí ẹ dákú sọ̀sọ́kúsọ pa ìsìlámù ìsádà kó ṣẹ̀ sí àbí kó wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ kó mọ́ tó kó tẹ̀ mọ́ ní ìtumọ̀ mọ́ láyé ẹ̀ irú ẹni tà fà yẹn kò rẹ́lífàǹtì kankan mọ́ wọn lè dáfẹ́ sọ̀rọ̀ mímọ̀ nílẹ̀ Nàìjíríà kan pè sí nílẹ̀ Yorùbá wọn wọ́n fẹ́ sọ future ìsìlámù wọ́n fẹ́ sọ kankan nípa ìsìlámù kò lè dá sí Felix lóra ni ó fi máa dá sí àbí kọ́tàlá tí kọ́tàlá lẹ́yìn tẹ́ nírò lóra dáadáa yìí nígbà tí Sheikh Adam wà láyé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà náà wọ́n dá rọ́bítọ̀ lẹ̀ wọ́n gbìyànjú wọ́n lọ conference lágbàáyé wọ́n dá sọ̀rọ̀ wọ́n kọ tírà lóríṣiríṣi wọ́n dẹ̀ gbìyànjú fún Islam kí lọ́ọ̀gá ti ń ṣe ṣèbí ń ba legacy rẹ̀ jẹ́ ní sọ̀sọ̀kúsọ káàkiri èèyàn kọ́ building ọkọ̀ ògbé àṣọwọ̀ ọkọ̀ university yẹn kọ́ la fẹ́ lò kó má bẹ̀ sí wa jẹ́ kó fi gbogbo ayé ìkọ́lé tó bá ti lè ba ìsìn jẹ́ ẹni òfò ni níwájú ọba dẹ́dà ẹ̀dẹ̀ wa sọ́ra yín di pàtàkì ọmọ ẹgbẹ́ tẹ́yìn ṣe ọmọ bíi kíní kan ni kó gún ẹ ọmọ bíi kíní kò lè jáde Ọlọ́run o irú ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ mọ́jọ jáde lára wa wà bẹ́ẹ̀ ni jọ má fi ṣàdánwò fún wa ọmọ tí ó máa takò ẹ̀sìn Ọlọ́run ọmọ tí ó máa takò súnà ànábì tí ó máa fa sàbí ànábì tayín lọ́mọ fún wa lọ́mọ òfo so ẹ̀yin kíní ẹ wá ya àdánwò nígbà tí a sọ pé ntí dókítà yín sọ wò rí bẹ́ẹ̀ ó wá bọ́ta ó lórí burúkú ni wọ́n bóyá nu fámìlì wọn ṣá ní tó kọ síbẹ̀ nìyẹn ó ní súnà ìyàwó ni ẹ̀ ń tẹ̀lé lẹ́nu mùsùlùmí ṣé ẹ rí ànídẹ̀ẹ̀dẹ̀ wẹ̀ iṣẹ́ wàhálà ó ti ń kó yín wọnú ìbínú ẹ ti wà ń bí ọ̀rẹ́dì ẹ má wọlé likuli dáhìn dáwàhùn yóò sàtọ̀ bòbí ilà dẹ̀dẹ̀ wúrẹ̀ ayat man yudawiha ilà dẹ̀dẹ̀ wúrẹ̀ ayat man yudawiha gbogbo àrùn lólógùn ṣe rí àrùn dẹdẹwúrẹ́nísìm ní wallahi fáírọ̀sì kan tí ò gbógun ni àdánwò ni tọ́lọ́run bá ti fi kan ìbínú Ọlọ́run ti kò lórí ẹ̀ tọ́lọ́run bá ti ṣẹ́ náà tí ń sọ́pọ̀tì dẹdẹwúrẹ́ wallahi òsì ní òpó pé àánú Ọlọ́run ti lépa bẹ́ẹ̀ àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí bá wọn torí bọ òfò torí pé kò sí tó sún yín débi tó sún yín dé yìí ju agídí òdo tó sún dẹdẹwúrẹ́ débẹ̀ náà nìyẹn kéèta ó rí pé àwọn tí wọ́n lè dáhùn ní tó lè dáhùn lọ́wọ́ kọ́ àwọn tí wọ́n lè máa táṣìírí òdo òfò òun tóun òfin ní jẹgàba nílẹ̀ Yorùbá òun làwọn onísùnnà wallahi yóò mọ̀ bẹ́ẹ̀ torí pé ó mọ̀ yìí pé àwọn hadith yẹn ibẹ̀ náà ló ń ti lé kó máa fi ẹ̀mú ṣàwọn èèyàn ṣeré ṣáàdùn ànábì wa náà nìyẹn wọn là nábì ò níṣẹ́ mọ́ obìnrin máa bá sùn kiri orí ò gbádùn ni ṣèbí ìyàwó ẹ̀ ní ọ̀bì
ànábì ń súnmọ́ àwọn ìyàwó ó ṣe di wàhálà tiẹ̀ níwọ̀n dáadáa tó nítumọ̀ yìí ìmọ̀ ló yẹ kó jáde wọ́n tako hadith ànábì ó gbádùn wọ́n ní àdìsí ó fi àìsàn ní kíníkẹ́ rọ́bìṣì wà á kó mọ̀ tó tí àdìsí yẹn fi jẹ́ rọ́bìṣì ò sọ fún wa ó kàn jánu òfò káàkiri ni ẹ̀yin tẹ̀ nítumọ̀ yìí ayé yín wá tàdánù wá síbi tá ti mọ̀ yín ju bí òfò ibi àánú lọ ibi tá ti mọ̀ yín náà ni pé ẹ mọ̀ wá tako ẹ̀sìn ẹ mọ̀ wá sọpọ́tì ọkùnrin akúrì dẹ̀dẹ̀ wúrẹ́ ẹ mọ̀ bá wọn ní ìgbìnà ọlọ́run ṣe bó ló sọ̀rọ̀ débi tó kọ́ yìí bí èpè iṣá ni ìmáàmù ó ṣe pé àwọn làdáni náà àtàwọn èrò ẹ̀yìn ìmáàmù náà tó rè ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ ẹ̀ ṣòro dámọ̀ rárá odò agídí ìgbéraga èpè ìbanilórúkọ jẹ́ ẹni dẹ̀dẹ̀wù rẹ̀ wallahi thumma billah ẹ lọ wọ anybody tí bá sọpọ́tì ọkùnrin dẹ̀dẹ̀wù rẹ̀ yìí tí wọn bá ní kankan nú àwọn ìròyìn márùn-ún ó wà lè pèsè ara ẹlòmíì márùn-ún lè pèsè ara ẹlòmíì ẹni tó ní kéré jù náà ní òní méjì ó dà pé wọ́n tún ti gbé méjì síwájú ti pé méjì báyẹn odò agídí ìtakò ẹ̀sìn ìfàwọ́nsàábẹ́ tayín èpè ìbanilórúkọ jẹ́ àti tinú mi ní ṣe gbogbo anybody tó bá ti lè ń sọpọ́tì dẹ̀dẹ̀wù rẹ̀ wallahi ẹ̀ bala rẹ̀ ẹlòmíì lè kó méjèèjì nígbà àfa gbogbo ayé àwọn bí ilé ìkílà ìwọ dr awal ẹ lọ Saudi British training alhamdulillah ẹdẹ ní mùdírù mọ kéw ẹ sọ ní kéw tí mùdírù mọ ẹ sọ fún wa ṣé sọrífù ló mọ kọtàlá kí ló dàrú mbẹ ṣé náwù ló mọ ana musin ìdúnjí dan ṣé musọlá àdìsí ló mọ wàhù sheikhan ṣé tẹfsir ló mọ kò sí nọọsì wàmọ sóò ẹ sọ mọ yẹn wallahi làwọn mi tìrì pé tẹfsir sọ pé ẹni yóò ìmọ̀ tó wà mọ̀ lélẹ̀ tó mọ̀ díjú tó mọ jíndo dáadáa tó gbọ́ dáadáa bí àṣà rẹ̀ Buhari ìgbọ́lábáwá ṣe bí Buhari tó gbọ́lábáwá ni wọ́n sọ Muslim ìdúnyìn táwa ni Muslim ìdúnnù wa ti Buhari Al-Bukhari afáàgbà olókè mímọ́ ṣe torí pé ọkùnrin jẹ òfò àti àdánù kò fáwọn ọmọ ẹ̀yẹn ẹ mọ̀ gbọ́n tẹ́lẹ̀ ń sọ olólùwẹ̀ búkú lòun ó ní súnà ìyàwó ni wọ́n tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam tó lè jèrè àfi kó ṣe súnà yẹn wọn bí ẹrẹ ó lè rí ọ̀nà Ọlọ́run ó lè jẹ́ mùsùlùmí àfi kó tẹ̀lé súnà yẹn lélẹ́ ń pè ní súnà yà afabillahi wa ayatihi tastahzi'un ọ̀rọ̀ náà lẹ́rù bẹ́ẹ̀ fẹ́ máa fi ṣàwádà ṣé gbogbo òṣìṣẹ́ ń ṣe zabadu lásán ibi tẹ́ ti kọ́ ẹ̀ náà ló ti parẹ́ dànù babaláko lè stop sunna nabi babaláko lè sọ pé tàwọn sàbí báwo wọn dẹ̀ bí babaláko ní eré kẹfẹ́ lómi sínú kòtò yẹn tó yàtọ̀ sábà wọn bí ẹrí kó gbẹ́ni yẹn jáde gbogbo òṣìṣẹ́ sọ yẹn àbúrò àkìkọ́ ló wà mẹ́ dẹ̀dẹ̀ wúrẹ́ òṣìṣẹ́ fi yẹn báyìí táìmù ni ẹ̀sìn yẹn ti wà lára ọ̀rẹ́dì wọn bí ẹrí fọba tẹ́mi bẹ lọ́wọ́ ìbúra kó sọ ẹ tó wà mẹ́ kó dẹ̀ sọ bí tó ti kà wọ́n tó ní ìtumọ̀ dáadáa ẹ̀yin olùsí ẹ̀yin náà wà lẹ́ lọ lé kíwẹ́ kéwú ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù bínú Ọlọ́run láyé yín ẹ̀ẹ́dẹ̀ tún sọ̀pọ̀tì ẹ̀ Kùránì ò dárúkọ ó fàyè gbìyànjú lẹ fẹ̀yìn dẹ̀dẹ̀ wúrẹ́ báyìí yóò bá tiẹ̀ wá gbìyànjú sẹ́sìn ajẹ́yìn amukú mẹ́kọ̀ọ́ yìí ìyá alágídí òfò ló dora dáadáa yìí ẹ̀ ní ìtumọ̀ ara ni ẹ̀sìn wa kì í ṣàwàdà o irú àwọn eléyìí ni Kùránì ni wàlíyé jìdì òfin kò gírí ìdọ̀wà nípa ọjọ́ àgbà fáńlá so àwọn èyí gẹ́gẹ́ lẹ̀sìn ẹ mọ́ bá wọn rẹ́rìn torí pé ẹ̀sìn náà fẹ́ wo ẹ̀sìn ni wọ́n fẹ́ wo jáhìdì kò fárọ̀ wal munafiqin ẹ bá wọn kèfèrí jà àtàwọn mùnáfìkì làwọn eléyìí torí pé wọ́n mọ̀ òdodo wọn tọwọ́ bò can you imagine kéyìn máa pe sunna Ànábì ní ìyá yẹn náà ló jẹ́ bí ìdìnnìlá ẹ̀wọ̀n kan ó ní nígbà tí wàá mú example wa àní wèrè làwọn gáìsì ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa sọ ìtàn tí ò make sense ó ní ìyàwó Alhaji Tajudeen Ọládìpọ̀ nílùú Òṣogbo can you imagine àwọn òyìnbó sọ fún wọn wípé tí wọ́n bá lè ra iye gáàsì báyìí ó fẹ́ fi yẹn support pé ṣé Ádámù kọjọ́ tí wọ́n kù kalẹ̀ mọ̀jání wàhálà orí ibú ní kéèyàn jẹ́ ọmọ lẹ́yìn dẹ̀dẹ̀wù àbí kéèyàn jẹ́ tí ó mọ̀ support dẹ̀dẹ̀wù rẹ̀ ó tún make sense mọ́ láyé ẹ̀ ó dẹ̀ ní bìkítà láti máa forí já ìbínú Ọlọ́run àmọ́ lúwẹ̀ bí ìbínú Allah subhanahu wa ta'ala can you imagine ó àyà Kùránì ta kàyẹn ni wàá takò àmọ́ àyà mi wá ẹnìkan lè mọjọ́ ọkọ ẹ̀ o ẹ̀yìn tẹ̀ ní ti jù dáadáa ẹ̀wọ̀n tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó fẹ́ fún wa nítàn ìyàwó Alhaji kan l'Óṣogbo ó wá kọ́kọ́ pé ó pè rẹ̀ lólórí burúkú ó pè súnà Ànábì níyà ó pè ní ẹ̀yẹ́ ó níyàwó Alhaji Tájù lódò àwọn òyìnbó sọ fún pé tán bá lè ra iye gáàsì báyìí ó rẹ̀ èèyàn so wọ́n dẹ̀ rí pé àárẹ̀ yẹn ti wọnú ààrẹ ó ti wọnú ẹ̀ ó nọ́mà pé òyìnbó sọ pé àwọn òrùbẹ́ akíní ìyá àwọn bẹ́ẹ̀ ni lè survive ẹ̀ ó nọ́mà kí dókítà sọ ṣe bí tí wọ́n kọ́ ni àbó wa gbà mí èèyàn ní accident tó ti wá lùsẹ̀ ẹ̀jẹ̀ nígbà tí wọ́n fi gbé dé wọn ní pé ẹ̀jẹ̀ tí wọ́n kó wà láàrin òsí láàrin mọ́ ó súnmọ́ náà àmọ́ ṣé Ádámù yìí náà ló kọ́ kalẹ̀ ṣé gbogbo ẹ̀yin olùsídẹ́ fẹ́ mọ́ sọ ṣé Ádámù di àtàwọn èèyàn mọ́ bàbá ńlá kú ẹnì kankan ò dẹ̀ lè fi yẹpẹrẹ fẹ́ ṣé Ádámù torí pé lọ́dọ̀ ẹni àpọ́nlé ni wọ́n ìwọ́ gbà ìwọ́ gbà kò kà wá náà tèmi tí òjò gbà pé a nífẹ̀ẹ́ ṣé Ádámù ni pé torí pé àgbà fún dẹ̀dẹ̀ rẹ̀ ò nítumọ̀ ẹ kí n lọ gbà fọmọ Núhù náà mo gba Núhù náà bí Ọlọ́run kí n wá tún gba ọmọ ẹ̀ náà tó bómi lọ yẹn kò possible ṣé Ádámù náà ti fèsì kalẹ̀ wa khayrun nasi man taraka li jawaba torí ẹ̀yin olùsídẹ́ máa dé lẹ́yìn wọn yìí ṣé Ádámù wa kọ sínú nílẹ̀ ẹlẹ́mbì nínú fàwákì ló wà kí náà sọ wọn ni wa kam min sahihin mata min ghairi illatin wa kam min saqimin asha hinan min ad-dahri ó gbọ́rọ̀ wọn ni wa kam min sahihin mélòó ẹni tó lálàáfíà tí ń gbá bọ́ọ̀lù tí ń ṣe bó ṣe wù mata min ghairi illatin tó sì kú kìí ṣe bó rẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá láti máa bèèrè bá kí ló ṣe wọ́n lẹ́nìkan kún ṣá ṣó rẹ̀ wọ́n tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀ àmọ́ wádìí kan wa man lam yamut bis-sayfi mata bi ghayrihi tanawwa'at al-asbab fal-mawtu wahid
Sheikh Adam gan ti fèsì kalẹ̀ wa kam min saqimin mélòó ẹni tó rẹ̀ táwọn yóò ti wò pé yóò kú àṣà iná mi nà dáhàrì tí ó sì máa ṣẹ̀mí lọ wa kam min fata yumsi wàhákì yẹn láti rántí láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn yumsi wa yusbihu lahiyan wa qad nusijati akifanuhu wa huwa la yadri. Sheikh Adam sọ ń bẹ̀ àmọ́ bóyá wọn náà lórí yẹn àmọ́ wọ́n sún ìmọ̀ yẹn mọ́ wa ọlọ́mọ wa kí àfa wa gbà wọ́n ní wa kam min fata yumsi mélòó ọmọ nìyẹn yóò máa lẹ́lẹ́ wa yusbihu lahiyan yóò máa ṣeré yóò máa ṣe fàájì lọ́ntẹ̀ wa qad nusijati akifanuhu wọ́n ti gbẹ́ poto rẹ̀ lẹ̀ wọ́n ti ránṣọ tí wọ́n fi sín kalẹ̀ wa huwa la yadri tí ó sì máa. So Sheikh Adam yẹn tí wọ́n jẹ́ pé tí wọ́n kọ kalẹ̀ yẹn ó bá làkà ló dẹ̀ bẹ́ẹ̀ sí lọ ni wọ́n wá sọ pé àwọn kojú òkú wọn lẹ̀ ṣẹ́ni tẹ́lẹ̀ fi bọ́m̀bì ìrégbè tẹ́fẹ́ mọ́ kúra yín sí onígbẹ́gbẹ́rì yẹn jáde fún wa bí khatti Sheikh Adam nafsi ṣe kárí Sheikh Adam gẹ́gẹ́ náà kọ kalẹ̀ kárí bẹ́ẹ̀ pé wọ́n kọ lóòótọ́ o wọ́n dẹ̀ sign ẹ̀ wọ́n kọ ago sí wọ́n kọ lù sí wọ́n kọ everything sí ìyẹn láàfin mọ̀ pé lóòótọ́ ni wọ́n kálí mọ̀ pé wòlíì ní Sheikh Adam kí ni correlation ìjẹ́ wòlíì Ọlọ́run àti màsìkò téèyàn fẹ́ kú ẹ mọ̀ wá mú tàn wèrè wá Imam Ghazali kíní kẹ lásìkò ìmọ̀ yìí tí kò mú Imam Ghazali ńgbà tó kú òun náà ló wèrè wallahi téèyàn bá ti jó ní súnà wàá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ bá lẹ́nu wèrè tó bá fún wèrè lábẹ́rẹ́ tán nísìn tí wèrè wá sọ ọ̀rọ̀ yẹn wọ́n ní láti tún dá jókòó kán tún fún ní abẹ́rẹ́ yẹn times 40 sí pé wàhálà wọn tún dé àgbákò mọ̀ dé yáṣà làbíbù gbọ́ kò make any sense ẹ fẹ́ ròyìn Imam Ghazali bàbá ń bàbá pé nígbà tó kú káwọn èèyàn tó dé ó ti wẹ ara ẹ̀ àsáwò náà sórí okay onísúfí tí ó nílà káyè by connection ni o ẹ má bínú ààbò yín o because àwọn nǹkan tẹ́ ẹ máa sọ yẹn ẹ̀yìn èrò sí ni Imam Ghazali nígbà tó kú gbogbo àná lájẹ sógbò yẹn o wọn kò ṣe àánú wa tẹ dúpẹ́ súnà nígbà tó kú o la ilaha illallah ó ti wọ ẹrẹ ilẹ̀ ó ti dira ẹ̀ ó wá fi nóòtì sábẹ́ pílò wàlá àdánwò ni so the same inú fídíò tá a ṣe tá a ti dìbọ́ǹkì dókítà yìí ẹnìkan kọ síbẹ̀ ń ta bá sọ pé ṣé Ádámù lè mọ́jọ́ kú wọn Imam Ghazali ń kọ́ wọn rẹ́ẹ̀rí Kùránì wọn rẹ́ẹ̀rí hadith Imam Ghazali lọ́lọ́run náà sí wa ní tẹ́ sọ́pàá Imam Ghazali irọ́ ni ẹ̀ ṣe máa parọ́ máa wà fáànà ẹni tó ti kú òun náà ló wẹ̀rẹ̀ ó dẹ̀ dira ẹ̀ àbí ó ṣe wá fi nóòtì sábẹ́ pílò àsáwò náà kí tẹ̀ ya aládàáwò náà ó kì í rú yẹn náà lẹ́fẹ̀ẹ́ ní Sheikh Adam ṣé karama wà nìyẹn kí ṣe karama ní táà fi mọ̀ pé wòlíì lè yan àwọn in awliya'uhu illa al-muttaqun alladhina amanu wa kanu yattaqun ayélujára méjì tá a gbọ́dọ̀ bala ni tó fẹ́ jẹ́ wòlíì nìyẹn yóò ní ìmánì yóò sì jẹ́jú ọmọ páyọ̀ lọ ẹni tó ń kọjọ́ ọkù rẹ̀ lẹ̀ ó ń bọ́ lọ́run ju stẹ́rìn nìyẹn ẹ mọ̀ sọ náà pé àwọn bàbá kan lọrin wọ́n ti gbé sáré wọn lẹ̀ láti bí ọdún mẹ́wàá síwájú kan tó kú a lè pè yẹn ní zúdù pé ìráyé sáà ni pé ibi sáré yẹn ni wọ́n lọ ń sùn sí gan ibẹ̀ ni wọ́n jókòó sí wọ́n ti máa gbatẹ́gùn ó gbẹ́ lẹ̀ ni kó kọjọ́ tó fẹ́ kú síbẹ̀ Ọlọ́run lè máa mọ̀ ṣe fẹ́ lómi tó sọ pé bóun ṣe ń wo kíní ẹ̀yin ọmọ mi ó kẹ́ wá Jímọ̀bí nísì wọ́n lájímọ̀bí sọ pé tó bá ti pé 70 kọ́lọ́ bá wa kẹ́ wọn gọ́vùnà wa Ishaq Ajímọ̀bí ọkùnrin mùsùlùmí kọ́lọ́ kó bá ṣàmójúkò fún gbogbo tó bá kù sí ẹ̀rí so nígbà táwọn bá ti pé 70 o kọ́lọ́ máa wọn sọ́dọ̀ ó ṣe lérè ní ó ṣe láwàdà Ọlọ́run ló dà kù sí wàhálà ṣé 70 ló fẹ́ ṣe ó ti ṣe máa lọ tẹ́lu mi bá sọ ò lè ní kíní kan irọ́ sì ní gbogbo àwọn kíní yẹn wallahi so ẹgbọ́n wa wọlé lọ kàkà kọ́mẹ̀ntì ṣe kò ní ṣókè oní ọdẹ wálé táwọn fámìlì ẹ bá ń rí tó sọ yìí àbí wọn náà bá ń rí kọ́kọ́ lọ mọ̀ yìí pé tó bá diwájú Ọlọ́run wá púùfù tó sọ yìí ẹjẹ tó kà látòkè kásáré kà lọ ká máa interject mọ́ ó ní olórí burúkú ni wọ́n bóyá nínú fámìlì wọn ẹjẹ ń tẹ̀ ká bó ṣe kọ́ síbẹ̀ ó ní olórí burúkú ni súnà ìyàwó ni ẹ̀ ń tẹ̀lé súnà Ànábì ló bẹnu àtẹ́lù báyẹn náà ìyàwó Alhaji Tajudeen Ọládípọ̀ nílùú Òṣogbo àwọn òyìnbó sọ fún wípé tí wọ́n bá lè ráyè gáàsì báyìí ọjọ́ bá táìmù báyìí òkè ọjọ́ báyìí ló fẹ́ kọ ọjọ́ báyìí táìmù báyìí ni yóò kú ọjọ́ tí wọ́n sì dá ní oṣù mẹ́sàn-án wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọjọ́ yẹn táìmù yẹn ni Alhaja Mulikat náà kú tí kò lé ní ìṣẹ́jú kan súnà Buhari onísọkúsọ oníjìbìtì tí ẹ̀ ń tẹ̀lé ẹ̀ẹ́dẹ̀ wòrán yẹn ń ta wàláì aráàrọ̀ òwúrù túbọ̀ nù omi aráàrọ̀ àti ẹ̀dúpẹ́ fọlọ́run pé babaláku bàbá yín anybody nínú yín ẹ̀ tó bẹ̀ láti mú ẹ̀rí òṣì tẹ́ ń ṣe tọ́ga yín tó kó yín síbẹ̀ yẹn ẹ̀ tó bẹ̀ láti kí mọ́ Islam Abubakar kọ́ ló wà bẹ́ wọn bí ẹ̀rí kó sọ ṣọ́ọ̀ṣì Islam kankan tó sọ pé Abubakar kọ́ wọn bí ẹ̀rí ò tó bẹ̀ pé àwọn olórí rẹ̀ àfáàrẹ́ o kéyìí má jẹ àwọn náà ní sẹ́fọ̀mù Ghazali náà ló tún wá sin rẹ̀ stupid people ẹ wo orí eléyìí sìn ó lóun ṣe kó ní èpè yìí náà ni ẹ lè rí wọn bí kankan láyé àfàṣà èpè lórí odò ìmáàmù olórí búkú lòun tó tẹ̀lé náà ṣe kó ní òun náà tún kiri ẹ̀ ń tẹ̀dẹ̀ fi ròyìn ara yẹn wallahi ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ni ọ̀rọ̀ mọ́tì ní ibìdá ìhá ansalat ẹ̀yin lẹ́ni tẹ̀ ń kí máa wò yẹn orí kì í yín ni ọ̀dọ̀ yín ní gbé ibẹ̀ ní sùn ibẹ̀ ló wà ẹ wá wo àwọn guys yìí à ń sọ fún yín pé ẹ lọ jáwọ́ bí tẹ̀ ń ṣe súnà Ànábì ló bẹnu àtẹ́lù
dẹ̀dẹ̀ wẹ̀ dẹ̀ orí burúkú náà yín orí burúkú yẹn dẹ̀ jókòó mọ́ yín lára ẹ̀sìn àtòdó yìí ẹ̀ dẹ̀ ní tìjú náà tá bàbá tiẹ̀ máa wá béèrè béèrè òkú tá bàbá tiẹ̀ náà tó ń béèrè béèrè ọmọ ẹ̀ bàbá iṣẹ́ tí yóò jí ṣe bàbá alákùnrin ṣe àwọn kìnìún kan long life world best àfa àgbègbè ayé amúbíyín léèrè láti jọ yìí agídí kọ́la ní ẹ lò àdè ìfẹ́ kẹ́ ẹ jẹ́janu bí ejò ẹ má jẹ́ kí pàdé wọlé ọ intanet yìí fi já àfa ẹ sọ yọkan fún wa kúrú lánàá wàlà wáhídàn ẹ lè rí sọtá yóò fi parẹ́ ìkan tó ń kọrin dìdì ní káàkiri báyìí ọmọ yẹn náà lòun náà sọ pé ìjà Aisha tí ò tako àmọ́ nígbà tó ń kọrin tó fẹ́ yàn fáwọn kìíní kan yá wàlí ìyá ńlá ta ló sọ pé Isa ò ní padà ó gbádùn ẹ nílà káyìí ni Ànábì sọ pé kò padà bàbá lápò ẹ tó bá sọ pé ń padà Ànábì sọ pé ń padà bọ̀ sọ́rí jàre Ànábì ní Isa ń padà bọ̀ hadith yẹn dèrè ó bala ọtí hadda tawatur nínú àwọn hadith tó gbà lórí ẹ Ànábì sọ àwọn sàbẹ sọ èyí wá ń torí kìíní kan yá wàlí ìyá ńlá ta ló sọ pé Isa ò ní padà ó sọ sápò rẹ ta ló sọ pé ká má lu 419 Ànábì ti sọ Kùránì ti sọ tẹ́lẹ̀ wala ta'kulu amwalakum bainakum bil batil ọbí ta ló sọ pé kíní kan kìtẹ̀ ní ẹ̀ nílà ẹ̀ ní tìjú wallahi òṣì lẹ́fí ń ṣayọ̀ ta ló sọ pé kíní kan wọ́n ṣà àwọn nǹkan tó yẹ pé ìdọ̀tí tí wọ́n bí bá bálákùn yín lákẹ́ kó ìmọ̀ jáde kẹ́bi support ten sọ́tà fáyín sọ́tà bí ń ṣe fáàrí kiri ta ló sọ pé Isa ò ní ìpadà ta ló sọ pé kíní kan ẹ̀há ò kí ń ṣe ẹ̀sìn àbí kílẹ̀ ń sọ ẹ̀ nítumọ̀ lẹ́yìn tẹ́ over hyping lásán ni state lodge dẹ̀ lọ́lọ́run ṣe fún yín ọlọ́run dẹ̀yìn lákẹ́ ni ó ń dẹ̀yìn lẹ́kẹ́ Sunna Buhari can you imagine hatred Buhari yẹn ní ó pa yín dànù wàláì onísọkúsọ oníjìbìtì tẹ́ntẹ́lẹ̀ Buhari ni wọ́n sọ báyìí sí luhumul ulama'i masmuma ẹ̀wọ̀n àwọn àfà à ń sọ àwọn àfà olórí ilé kìí ṣe dẹ̀dẹ̀ wúrẹ́ o wọ́n twist ẹ o don't get it twisted tá a bá sọ luhumul ulama ẹ̀ran àwọn àfà ìwọ ni àwọn àfà wo àwọn àfà tí wọ́n sọ Ọlọ́run wí Ànábì wí àwọn àfà tí wọ́n fi ìmọ̀ wọn yí orí àwọn èèyàn tí àwọn tí wọ́n fi fáírọ́ọ̀sì dorí àwọn èèyàn wí àwọn dẹ̀dẹ̀ wúrẹ́ lélẹ́ ìjàtìjàtì Ọlọ́run ṣe kó ní òkè Sunna Ànábì ní jìbìtì ó bẹnu àtẹ́lu Buhari pé fẹ́ pledge loyalty fàfà yín ìbínú Ọlọ́run ẹ máa forí yín já lọ afá wà níparí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò bá ìmọ̀ lọ ìwé ẹ̀rí tó wà lọ́wọ́ yín gan ẹ̀ka Kùránì tẹ́ tú wà láwọn ẹ̀ka tó wò tó dà mọ̀ yí pé ok Ar-Rahman ala al-arshi istawa kílẹ̀ tú síbẹ̀ ọmọ dẹ̀dẹ̀ wò rẹ̀ ni olórí òun ti burú èyí pẹ̀lẹ́ Ọlọ́run ṣàánú ẹ̀ labasa tahurun inshallah ẹ̀ẹ̀kan nítumọ̀ tí orí tinubu bá ń bí ẹ̀ má wọ̀rí èmi máa ń fún yín chance na wọ̀ta wọ́n send request kó gòkè wá bá mi bí n tà fà yín fi já àfà ẹyọ kan péré ẹ kàn sọ fún wa pé n tí Muniru fi já àfà rèé o n tí dẹ̀dẹ̀ wò rẹ̀ fi já àfà gbogbo ayé tó fi jẹ́ wọ́n bẹ̀ sí rèé o kéwu báyìí ló tú rí nǹkan báyìí ló sọ rí tó báyìí mà lọ wallahi kó jáde wallahi ẹ̀ lè rí báyìí tí yóò ṣe mọ rí náà nìyẹn àwọn yẹn ti mọ̀ yín ẹ wà ní tìjú ìbúrẹ́ mọ̀ ṣebí ṣe bó ní kámẹ́rà tó lè fi join mi jẹ́ invite ẹ̀ ilé kan ó kàn ṣe pé lọ́kùnrin àǹtí ẹni ọmọ dẹ̀dẹ̀ wẹ̀ kí ló tún kù tẹ́fẹ́ ṣe ẹni tá a bẹ́ lórí ní ti ń jẹun wújẹwújẹ ṣóyé àwa ti rẹ́dì fún yín wallahi ẹ kó ìmọ̀ yín jáde ẹ̀mí yóò sì fẹ́ bọ́ bàbá ńlá kún yóò wà lè stop òdodo yẹn whether you like it or not bàbá ńlá kún yín ẹ lè stop òdodo eléyìí a mọ̀ fi nà yín bí pasàn àwọn tó bá ní tìjú ní wọn ní jáde tó sì mọ̀ pé àwọn lórúkọ láti protect torí pé tí dẹ̀dẹ̀ wò bá tún sí bẹ̀ mọ́ ẹ̀sìn àti rubbish tẹ̀ sọpọ̀ tí wọ́n bá yín wú jáde wallahi Abubakar kọ́ ló wà ń bẹ àwọn bàbá àwọn asọ̀rọ̀ mọ́ yẹ sórí wọ́n tó jáná sí wèrè yẹn ìdìbò ń gbẹ̀yọ kìíní yẹn jáde ní next 10 years ibi tó dúró ti tiẹ̀ pé wọ́n lè jáná sí ibi asọ̀rọ̀ mọ́ yẹ ó mọ̀ ń tọ́yà bó mọ̀ ká Abubakar ló wà ń bẹ lóòótọ́ bó sì láfa yín sọ lẹ́nu búra pé kí ìbínú ọlọ́gbó bẹ́ẹ̀ tágbóńdà fún yín bá sọ pé ó bá correct ó tó máa bá pọ́n ó máa bá òṣì ó máa bá pọ́n lé ẹ̀kàn ní tìjú rárá wọ́n wà ń bẹ wọ́n gbọ́ mi báyìí wallahi àwọn ọmọdé rẹ̀ wọ́n gbọ́ mi Ọlọ́run ti fi wá ṣe egun ẹja wọn bí yín re ẹ mọ̀ gbọ́n tá à ń sọ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ sọ pé kò bá ìmọ̀ lọ lẹ́yìn kẹ́ ṣe pé àti mọ̀ yín àmọ́ pé wàá wá jáde síta wàá ní tá a sọ yẹn òdo ni kò bá mọ̀ lọ àwa kó mọ̀ yẹn jáde kí wàá sọ ẹnìkan tó kiri ẹ̀ mọ́ ọkùnrin yìí tí o mọ̀ dẹ̀sìn rú ẹ sọ ẹnìkan ọmọ bàbá ní kinní kan tó kiri ẹ̀ mọ́ ọkùnrin dẹ̀dẹ̀ wúrẹ́ yìí tó sọ̀rọ̀ oríire kan rí tó tún ẹ̀sìn ṣe rí ẹgbẹ́ lísìtì pọ̀ tẹ́yìn náà rí àwọn ọmọ bàbá kinní kan yìí yàtọ̀ sí bàbá wa Sheikh Adam ta lè kíra wa mọ́ o kódà wa igán lè kíra wa mọ́ wọn tá a bá fẹ́ mú pé a fẹ́ kíra wa mọ́ àdúgbò kan lẹ́kọ̀ọ́ tí Jágége àwọn fẹ́ kíra wọn bàbá olóríire kan bẹ̀ wallahi fún mọ̀bìlà Sheikh Adam la kíra wa mọ́ àti ẹni láti ṣe kíra wa mọ́ ká tó bẹ̀rẹ̀ ṣe bóun wọn lálóyún tí wọ́n bá túnmọ̀ pé o tún lè fi mọ̀ kà sí o tún lè fi tẹ̀jú ìdí ká tó bá ṣe káyẹ̀ wọ́n jáde kó ká tiẹ̀ síta a nífẹ̀ẹ́ Sheikh Adam tó tún gbọ́ máṣẹ́ wàá tó àyà yẹn. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim inna Allaha 'indahu 'ilmus sa'ah wa yunazzilul ghaytha wa ya'lamu ma fil arham
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير إن الله عليم خبير ìfẹ́ Sheikh Adamu nìyẹn máa dùn làwọn ti ké kò dàrú àsìmọ́ lu àwọn bàbá wa máa dáadáa àmọ́ ká lóhun Sheikh Adamu kọ́ ni wàhálà ṣé n ta àkàṣe Kùránì ni simple yẹn ìfẹ́ kan ò jù yẹn lọ àbálò àlelò àdàbíyà. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. bọ́n ṣe Kàmálì nìyẹn bàbá wa àgbà lọ́mọdá àfa àgbà ṣe Kàmálì bàbá rẹ̀ ní mọ̀sìngbà. inna Allaha indahu ilmu sa'a tó àgbòsí fẹ́ lò ní ti lókà. inna Allaha indahu ilmu sa'ati wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arhami وما تدري نفس ماذا تكسب غدا لون شي واغبele وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. إن الله عليم خبير إن الله عليم خبير. bó ṣe bàbá ọmọ àdúgbò fẹ́ lọ́dọ̀ wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. kó àwọn gbogbo àwọn bàbá yìí alhamdulillah àbí àwọn ohun ìpìlẹ̀ náà nìyẹn káwá tí wàá mú bàbá wa àfa Ṣázìlì. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. afẹ́ kà mọ́ṣẹ́ máa ń kà ní o mọ́ bínú tẹ̀jú ìdíyẹn lè máa lọ dáadáa mbẹ́. إن الله ọ̀ṣẹ́un عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. èmi lógún tó kílẹ̀ ń bá kiri àkúrìíra àwọn àfáà yìí àmọ́ ẹni tó bá sọ tó takò ẹ̀sìn àkọ́kọ́ rẹ̀ personality ẹ̀sẹ̀gbẹ̀ kan ṣe rọ́dù fẹ́ nìkan kò túmọ̀ sí pé wọ́n kórìíra ẹ̀. àfáà yín sọ̀sọ́kú sọ nínú ẹ̀sìn àwọn àyànjú tó sọ ẹ̀ṣẹ̀ lè sọ àdọ̀tẹ́ ẹ̀ṣẹ̀ lè mọ̀ ṣépè kiri. àbí Buhari ọmọ Musa nínú àwọn ohun tó ṣẹ̀ ń dé ni. ìyẹn náà tún wà nílẹ̀ tá a lè lò. A'udhu billahi minash shaytanir rajim. ìbàrí ọlọ́wọ́n ọba. Bismillahir rahmanir rahim. Inna Allaha indahu ilmus sa'ah wa yunazzilul ghaytha wa ya'lamu ma fil arhami wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ardin tamutu. Inna Allaha alimun khabirun. tá a bá tún tán ẹ má tutù kùtù mọ́ àfa wa awal ẹ̀yin náà ké báyìí ẹ̀yin náà sì tún bẹ́ẹ̀ ni
kẹ́ wá sọ fún wa pé ṣé wàá dámọ̀ kọjọ́ ọkù wọn lẹ̀ níbo lẹ ti rí níbo lẹ ti ká èyí ò bá làákà ìmú rárá ẹ bẹ̀rù Allah ẹ má dá wa láàmú ẹ má tẹ̀sìn irú ẹ̀sìn wa ti pé níbo lẹ ti rí wọn yìí so akàn fi yẹn sọ fún yín pé àwọn àjọtẹ̀ ẹnì kankan wallahi so ẹ kàn lọ mú ara yín ni ká lóhun ṣe Adam kò túmọ̀ sí pé àlè lóhun mi sórí tí ilé oge tó gé jẹ sórí ohun bàbá máa dìyẹn kò sí fàárí kankan táwa lè ṣe ju ohun yẹn lọ táàbà wa lò kankan àwa lóhun lágbáwá ìyẹn tó wà lẹ so àwọn kan tẹ̀ kàn fẹ́ capitalize lé lórí ohun takò máa ṣe Adama ó sì lóhun ṣe Adama ó gbádùn ni ó serious so ká tú àyà yẹn kò sáyà àmọ́ jáná sí dání so àwọn àlámọ̀ já àlámọ̀ tó inna Allaha indahu ilmu sa'a dájájú ọ̀dọ̀ Ọlọ́run náà ni ìmọ̀ ọjọ́ ìgbéjà kìyàmọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà nígbà téèyàn pé rẹ̀ ní investigative journalist tí ó wà lè ṣèwádìí tó fẹ́ tú sáyé tí ó sì lè ṣèwádìí information kó jọ ọkùnrin náà kó tó gbé síta ẹ rí pé ìbàjẹ́ ni Sheikh Adam ká lóhun bàbá ká fi tú àyà yìí inna Allaha indahu ilmu sa'a ọ̀dọ̀ Ọlọ́run náà ní ń bẹ Ọlọ́run náà ló mọ̀ nígbà wo la yóò parẹ́ àsìkò wo ni títàn òde tí gbogbo tí ń bẹ nú ayé ó bọ bọ́lọ́run ọ̀dọ̀ Ọlọ́run náà ni ìmọ̀ níwà wa yunazzilul ghaytha wa ya'lamu ma fil arham Ọlọ́run náà ni máa sọ òjò kalẹ̀ òun náà ló sì máa ti ń bẹ nú àpò olùkẹ́ obìnrin kí náà ni ó bì irú ọmọ òun náà ni ó jáde ń bẹ kí ni kádàrá rẹ̀ ó máa jẹ́ tó lórí ire ni àbídàkejì ọ̀dọ̀ Ọlọ́run náà ni gbogbo ọmọ níwà wa ma tadri nafsun madha taksibu ghadan ẹ̀mí kan ò máa tí ó ṣẹlẹ̀ sóhun lọ́la àwọn Yorùbá máa dá láṣà yìí pé ní ẹ̀mí tí ò lè dọ̀la tí ń tóṣù méjìlá madha taksibu ghadan ìyẹn náà ni àfa wa àgbà olókè mímọ̀ ṣé wàá Ádámù Abdullahi lẹ́yìn lórí tí wọ́n sọ fún wa nínú fàwákìú wọ́n sọ ń bẹ̀ pé wákàmí fata yumsi wayusbihu láàyè wàkọ̀dínú sí dátì akífàánùhù wá wà láyé jírí ṣé Ádámù sọ ń bẹ̀ pé ní ẹlòmí yóò máa ṣeré yóò máa ṣe fàájì yóò máa ta lúdò yóò máa gbá bọ́ọ̀lù yóò máa pariwo èyí ń bẹ̀ wọ́n sì ti gbẹ́ sàárè rẹ̀ lẹ̀ yóò kú ń bẹ̀ ni yóò lọ kú kò sì sàárè tẹ́lẹ̀ wàkàmí sahihin mata min ghairi illatin bàbá ń sọ ń bẹ̀ fẹ́yìn tẹ́ fẹ́ kí kùkù kì mọ́ bàbá kì í ṣe kàrámà nìyẹn ọ̀rọ̀ lẹ́pa mélòó ẹni tí ń ṣàárẹ̀ mélòó ẹni tó kú tí ó sì ṣàárẹ̀ tẹ́lẹ̀ wàká min saqimin aasha hina mina dáárì mélòó ẹni tó sì ti rẹ̀ táwọn èèyàn ti já kan wọ́n ti talé wọ́n ti tọ̀nà ó sì tún padà ń ṣẹ̀mí ṣóyé mo tiẹ̀ tún fẹ́ rántí kan náà nínú orin bàbá tí wọ́n ní ala innama dunya kamanzili rakibin anakha ashiyan ثم في الصبح راحل أنا عشيا ثم في الصبح راحل afáwọn sọ́ńbẹ̀ yìí pé ní aláìní àmà dùnìyẹ ayé tẹ̀ rí ni ayé tẹ̀ ń wo ni kàmáńsìlẹ̀ rọ́ọ̀kì bí ó dá gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe nǹkan tí ń ṣèrìn àjò ní ẹni tí ń gun nǹkan ọ̀gùn rẹ̀ ó ń lọ láti kó ń lọ Màdúgùrí ó wá dé Ìbàdàn ó fẹ́ sinmi ń bẹ̀ kàmáńsìlẹ̀ rọ́ọ̀kì bí nàná àṣìyàn ó dalẹ̀ ó wá ní kó òun ó sinmi díẹ̀ fún mọ̀ fi subuhi rahilun ṣé Ádámù náà ní sọ gbogbo eléyìí kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ kalẹ̀ ẹni àwọn orin tí wọ́n kọ kalẹ̀ ẹni ń dédéédé tí Kùránì náà ń sọ fún wa kí wọ́n kan wá jáde lẹ́nì pẹ̀lú PhD investigative journalism àti gbogbo bí wọ́n ṣe train yín ní Saudi àti Britiko kẹ wá jáde síta kẹ máa sọ fún wa pé ṣé wàá dámọ̀ kọ déètì ìjọ tí wọ́n kú kalẹ̀ bàbá kú 92 wọ́n kọ déètì ìjọ kú wọn kalẹ̀ 91 ẹ dákun aago wo náà fi síbẹ̀ àdúgbò wo ni wọ́n fi síbẹ̀ ibo ni wọ́n fi síbẹ̀ èèyàn mélòó ni wọ́n ní yóò wà ń bẹ̀ ńjọ́ náà àwọn àfáà tí wọ́n sọ fún àwọn méjì tẹ́ fẹ́ dárúkọ ní kámẹ́rà kí lorúkọ wọn kí tẹ́ fẹ́ kàn pa kámẹ́rà kẹ́ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa kò ní má jẹ́ agbọ́n nù sọ́lọ́ ń júwe ara rẹ̀ nú àyà yìí ọ̀rọ̀ níwà ma tadri nafsun madha taksibu ghadan ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wò láṣẹ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni kódà nu tó dáa ju òun náà ni pé lẹ́gẹ́sì Sheikh Ádámù ohun Sheikh Ádámù ní náà láàfin máa ṣe pàṣán fún yín kó lè máa da yín lójú kẹsì lè bá a máa wípé ní àwa olólùfẹ́ Ádámù rè Ádámù àlìyà lórí Ádámù àlìyà lórí àwọn olólùfẹ́ Sheikh Ádámù rè ní tí Sheikh Ádámù ń sọ là ń sọ Abubakar ní bẹ́ẹ̀nù kòtò pẹ̀lú Ànábì Sheikh Ádámù sọ bẹ́ẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ Sheikh Ádámù kan náà ni wọ́n sọ ní tí Kùránì sọ ni wọ́n tù ní táwọn sàábé gbọ́yé náà ni wọ́n tù agbọ́yé àwọn àfáwọn olórí náà ni Sheikh Ádámù gbọ́yé làwọn náà fi bá wọn lọ ń bẹ̀ àwọn nǹkan míì tí wọ́n sọ táà ní bá wọn lọ ń bẹ̀ ń bẹ̀ àmẹ́lẹ́ yìí àjókòó tí wọ́n ń bẹ̀ abá wọn jẹ́ ń bẹ̀ abá wọn mú ń bẹ̀ bó ṣe rí nù ni. wa ma tadri nafsun madha taksibu ghadan àfáì kò tó bọ́ta sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa ó lẹ́rìí
ó ní mọ̀ ó ní jó nífẹ̀ẹ́ nú ìyẹn ni pé kó má bàa ṣẹ̀sín torí pé gbogbo ohun tó bá fẹ́ sọ ní 2026 láwùjọ àwa mùsùlùmí AI ń bẹ́ẹ̀ tí wọ́n lè verify ChatGPT wọ́n lè lọ verify kó tó gbé nǹkan kan síta àbí kó tó fọwọ́ sọ̀yà pọ̀ mọ́ dẹ̀dẹ̀wò rẹ̀ ní ẹ o gbọ́dọ̀ kọ́kọ́ ponú náà torí pé kò dẹ̀dẹ̀wò rẹ̀ ò ní kọjú síbì kan àfi kó jẹ́ pé ibi tí ẹ̀sìn kọ̀yìn sí dẹ̀dẹ̀wò rẹ̀ ò ní kọ̀yìn síbì kan àfi kó jẹ́ ibi tí ẹ̀sìn kọjú sí yóò máa tutukutu yóò máa fòdó hàn ẹ̀yin kan ó sì tún máa pè ní àfáà gbogbo ayé báwo nìyẹn àfáà gbogbo ayé àsáwò náà báwo ló ṣe já àfáà gbogbo ayé àwa ń bi yín léèrè à ń ta yín láyà ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀wò rẹ̀ olódò alágídí elépè abanilórúkọ jẹ́ kiri à ń bi yín léèrè èyí tẹ́ fi wá fèsì fún wa pẹ̀lú mà èyí tẹ́ fi dá wa lóhùn pẹ̀lú ẹ̀rí tó dájú ìpìlẹ̀ iṣẹ́ ẹ̀sùn tá àfáà yín fi já àfáà fún wa ẹ̀rí mú jáde ṣé ti kọ́tàlá tí bàbá gbá kéwú lójú yìí ni àbáwọn nǹkan míì tó jẹ́ sọkúsọ Sheikh Adamu wa ń sọ fún wa wípé ní ìmọ̀ ni ẹ wá inna kabira bila ilmi ma sugaro ọ̀gá yín dẹ̀dẹ̀wùrẹ̀ yìí á fi pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí ń ta táyà ládùúgbò á fi sẹ́gbẹ́ àwọn ọmọ tí wọ́n ń fi yẹ̀pẹ̀ ṣeré àwọn sẹ́ẹ̀tì ẹ̀ nìyẹn kò lè máa dá sọ́rọ̀ ọmọ inú ẹ̀sìn wallahi inna saghira lahu ilmun ma'al kubara ọmọ kékeré tó bá wá nímọ̀ á wà yóò ń fódá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ á lọ fi sáàrin àwọn àfáà á fi sáàrin àwọn onímọ̀ àmọ́ tó rí wípé dẹ̀dẹ̀wùrẹ̀ tó ń yí àgbẹ́ sábọ́ ńlanu ìgbẹ́ ń jáde látẹnu láfi wípé ní yìí ò yẹ láwùjọ mùsùlùmí láti máa bá wa sọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀dá padà sí kindagati ìyẹn náà ló fà á ọlọ́ni wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ò mọ ibi tí ó kù sí bóun ní Sheikh Adamu ṣe mọ̀ tiwọn ṣé wọ́n kọ́ kalẹ̀ ní 91 náà pé London ní títọ́ yóò dé sí ni ṣé wọ́n kọ́ kalẹ̀ níjọ́ náà aago tí ó jẹ ìjọ tí ó jẹ àti déètì tán kọ́lẹ̀ ìntẹ̀lẹ̀ fi bọ́nu wàhálà tẹ dá kalẹ̀ síra yín lọ́rùn tó ló ta pẹ̀sìn ó ta kò Kùránì ó náà ní kẹ́ mú ẹ̀rí jáde pẹ̀lú ráìtì Sheikh Adamu fúnra wọn àti ibi tán ti sọ bẹ́ẹ̀ pàtẹ wàá sọ bẹ́ẹ̀ naftarid wà nusallimu jadalan ká gbà bẹ́ẹ̀ for argument sake ó da bàbá sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣe ní tí bàbá sọ yìí ṣé wáàyí ni ṣé mọ́sídàrí ni mímọ́ sọ́dí tẹ̀sírí yẹn kò sí ń bẹ̀ wọ́n ṣe ànábì Ọlọ́run tí wọ́n bá sọ yẹn tó bá bọ́ sójú ẹ̀ Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ ó bọ́ sí kò bọ́ ẹ̀sìn lọ àní tu síta mọ́ àní sọ síta torí kì í ṣe nǹkan rí tó yẹ ká gbọ́n ṣe fáàrí Ọlọ́run ní inna Allaha alimun khabir Ọlọ́run lọ́bọ onímọ̀ ó sì lọ́bọ olùfúnni nírò so ó ti yé báyìí pé àkórìíra Markaz Sheikh Adamu bismillah jẹ́ fún mi tẹ́ torí ohun Markaz ni ohun rẹ̀ ní ohun tá a fi máa ṣe wá sí tí ó máa dùn mọ́ ni ẹni tí ń wí yóò máa dùn mọ́ ẹni tí ń gbọ́ yóò máa dùn mọ́ àwa náà a máa fi ilé ẹ̀ wípé ní kíní ìwọ̀nù akínyẹmí ara bẹ́ẹ̀ bá fi kéwú oyin ni bẹ́ẹ̀ bá sì fi ń sọ Yorùbá bí mo ti ń sọ ọ́ ni oyin náà ni bàbá wa Sheikh Adamu gbìyànjú wọ́n gbìyànjú pọ̀ wọ́n dààmú fẹ́ sìn yín pọ̀ wọ́n dààmú fún mímọ́ kẹ́yìn kan wá jáde lẹ́yìn ẹ̀ lè yẹ ìmọ̀ yẹn mọ́ ẹfẹ́ dúró lórí legacy tí bàbá oníbàbá build kalẹ̀ pẹ̀lú wàhálà pẹ̀lú ogun àmọ́ ẹ̀rín tẹ́ lè fi gbé sókè débù àti ìmọ̀ fa wàhálà kiri lọ́wọ́ fi ṣe yín ní ẹ̀ nítumọ̀ tí ò bó ṣe jẹ́ nìyẹn alhamdulillah Dr. Awal ẹ bá wa ṣàtúnṣe o afẹ́ mọ̀ tẹ́ tú síbi àyà tá a tú yìí wà nídàá ilmu sáà kí lẹ́yìn tú síbẹ̀ inú Kùránì Yorùbá yẹn gan pẹ̀lú tẹ́ ń sọ kiri ẹ̀ ń bà wá o wàláì ká mọ̀ tẹ́ tú síbẹ̀ káwọn míì kan review ẹ̀ torí àwọn òyìnbó ló ń sponsor yín tó òyìnbó bá fẹ́ kẹ́ kọ síbẹ̀ lẹ́kọ síbẹ̀ so I trust yín pẹ̀lú tẹ́ ń sọ káàkiri inú Kùránì tẹ́yìn tú thani àtìlẹ́yìn ta ní bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ tó sọ nínú interview náà ní ó rà pé jókòó tẹ́ ti sọ pé bàbá kọjọ́ kú wọn lẹ́yìn náà ni ẹ sọ pé wàláì àfáà ni mùdírù mọ̀ kéwù ẹja mọ̀ kéwù tí wọ́n mọ̀ so kásìwò pé ṣé kéwù ẹ̀sìn ni àbí kéwù tá a fi máa dá wà lálẹ́ àbí kéwù tẹ́ pé kéwù lẹ pé òdo sí ni látòkè délẹ̀ ọ̀nà kó jọ kó má ṣe wà lọ́nà so bó ṣe jẹ́ nìyẹn so ẹ̀yin èèyàn ẹ ti rí díẹ̀ nínú kọ́mẹ́ǹtì wọn rè kọ́ máa ṣépè kọ́ máa sọ̀sọ́kúsọ kọ́ máa fi súnà ànábì táyín wọ́n pọ̀ bẹ́ẹ̀ akọ̀yìn náà wọn ni so táwọn fẹ́ máa fàyè wọn ṣe nìyẹn kò dá òdodo dúró wallahi alazim so ẹ má wu ní tí wọ́n lè ṣe òjò báyìí náà lọ fa innahum la yukadhibunaka wọn bí wọn rí kání táwọn sọ yìí ó takò ẹ̀sìn wọn tó bẹ́ẹ̀ so ní tá lè ṣe nìyẹn kọ́ lọ́n kó jọ kó má ṣe wà lọ́dọ̀ mọ́tò ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ rẹ̀ ọmọ tó níyàwó ní sọ̀rọ̀ yín sẹ́ òun náà ní fojú kọ wọn bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin olólùfẹ́ òdodo Ọlọ́run ní dáwà láàmú àmọ̀ wà dáadáa wala ma sha Allahu la quwwata illa billahi al-aliyyil azim.